Bẹ́láyìn Ọlọ́lá Àkókò TV. Àfi òní wọjà kí tọmọdé má máa rí. Àfi òní wọjà kí tẹrú tọmọ má máa rí. Bẹ́láyìn Ọlọ́lá Àkókò TV. Opposite ìtajà wọn wà nígbà tí wọ́n ti ń ta spare part. Òun gan ni the first person tó jẹ́ ọmọ ìlú tó ń ta spare part ní Kàrẹ́ńdé. Ó tẹ̀ ṣe tó yẹ ká mọ̀ ni pé bàbá fúnra wọn nígbà tí wọ́n wà ní kékeré wọ́n kọrin wọ́n ṣeré àwọn kan ṣeré díẹ̀ táwọn náà ní àwọn ẹgbẹ́ tó ń jọ ń ṣeré nígbà yẹn. Irú orin wo ni wọ́n kọ? Ṣé sákárà ni àbí fújì àbí? Wọ́n ṣe sákárà nígbà yẹn. Ọ̀túngbà tó wá yá àwọn òbé ní orin. Kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò wa Valiant Ọlọ́lá Àkókò. Lónìí ibi tẹ́ tún rán wa la tún lọ o. Valiant Ọlọ́lá Àkókò tẹlifíṣàn ibi tẹ́ rán ara àwọn ibi tí iléeṣẹ́ bàbá wa Salami Ọlánìpẹ̀kun ní àwáyé o. Block industry wọn là ń wò lọ́ọ̀kan yìí. Àwọn iṣẹ́ tí wọ́n ti yọ sílẹ̀ ní babakú iléeṣẹ́ náà sì ń tẹ̀síwájú o. Solaco cement and block industry ó sì ń tẹ̀síwájú. Ara àwọn àbáwọlé ẹ̀ ní iṣẹ́ sì ń lọ ńbẹ̀. Ó lè jẹ́ pé iṣẹ́ ò dàbí mọ́ ṣùgbọ́n iṣẹ́ ń lọ. A kí yín káàbọ̀. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣé àlàáfíà la bá yín o? A mọ̀ pé ó tọ́jọ́ méje ó tọ́jọ́ mẹ́ta la máa ń kíra ẹni. Pàápàá fún ẹ̀yin olólùfẹ́ wa tó ń gbádùn wa ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. À ń gbàdúrà wípé iná ò ní tọ́ owó yín o. Oore ọ̀fẹ́ Ọlọ́run á túbọ̀ máa pọ̀ sí fún wa. Lónìí gẹ́gẹ́ bí ẹ tún ṣe rán wa pé ẹ mọ̀ pé ètò Ọlọ́lá Àkókò yìí a gbé kalẹ̀ fún gbogbo ọmọ Àkókò ni. Àwọn tó wà láàyè àtàwọn tó ti kọjá lọ. A fi ń ṣe ìmọrírì ipa ribiribi tí àwọn ènìyàn wọ̀nyí ti kó, àwọn ọmọ bíbí ìlú Àkókò, àwọn tó gbé ilẹ̀ Àkókò tí wọ́n ṣe rere, àwọn tó mú ìdàgbàsókè àti ìgbéga bá ilẹ̀ Àkókò lọ́nà kan àbí òmíràn. So lónìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ti ń sọ pé ẹ bá wa wá àwọn fámìlì bàbá wa Solaco Salami Ọlánìpẹ̀kun lọ. Ó tọ́jọ́ méjì mẹ́ta. Mo láyọ̀ lónìí láti sọ fún yín pé àdúrà yín ti gbà. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn rẹ̀yìn àwa rí ìkan nínú àwọn bàbá wa tí wọ́n bá àwọn bàbá ṣiṣẹ́ dáadáa ní gbogbo àkókò tí bàbá wà láyé. So inú mi dùn lénìí láti ṣe àfihàn àti láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ nípa bàbá wa Alhaji Salami Ọlánìpẹ̀kun tí gbogbo èèyàn mọ̀ sí Solaco. A máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa wọn. So ẹ̀yin ará ẹ darapọ̀ mọ́ mi láti kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ mo fẹ́ lè pè wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá yìí. Gbogbo inú àti ẹ̀dọ̀ bàbá gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àti ohun tí àwọn ènìyàn sọ wọ́n mọ̀ nípa ẹ̀. So ẹ bá mi kí bàbá wa káàbọ̀ sórí ètò. Dádì wa a mà kí yín káàbọ̀ sórí ètò. Ẹ ṣe olóòtú. Ṣé àlàáfíà la bá yín sà? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ kú ìdílé mú. Ẹ ṣe mọ́ sọ. Gbogbo àwọn ọmọ Àkókò pátá ó ti pẹ́ tó ti sọ pé káwá káti ẹ̀ wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọmọ bàbá tó kù káti ẹ̀ lè mọ bó ṣe ń lọ torí pé ipa takuntakun ni àwọn bàbá ti kó ní ilẹ̀ Àkókò. So a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣé àlàáfíà la bá yín? Ẹ jọ̀ọ́ mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Àkókò ni ẹ bá mi kí àwọn èèyàn wa léde ilé kán mọ̀ pé ẹ̀yin gangan la gbé wá sórí ètò lẹ́yìn. Èmi ni Alhaji Abdulgani Amuda. Mo jẹ́ ọmọ bíbí ìlú Àfin. Mo lè jẹ́ general manager iléeṣẹ́ bàbá wa Solaco ní Kàrẹ́ńdé. Ẹ bá mi kí ọmọ ìlú Àfin. Ilẹ̀ Àkókò náà ni Àfin jẹ́. Ẹ bá mi kí wọn léde ilé kán mọ̀ pé ọmọ bíbí Àfin gan-an àwọn ló wà lórí ètò lẹ́yìn. Ẹ kú ra olé òmí kí n o. Èmi ni ọmọ Alhaji Gani Amuda, ọmọ ọba Aláàfin. Èmi ni general manager iléeṣẹ́ Solaco ní Kàrẹ́ńdé.
ẹ ṣé o. ẹ ṣé bàbá wa. Yàtọ̀ sí èdè àfìn àwọn èdè àkọ́kọ́ wo lẹ tún lè bá wa fi kí àwọn èèyàn wa. Ẹ bá wa bí méjì àbí mẹ́ta sí kẹ́ fi kí àwọn èèyàn wa. mo fi lè fi èdè Arigidi náà kí ẹ káàbọ̀ àkíyí káàbọ̀. torí ọmọ Arigidi ni ìyá tèmi náà. Ó ti dáa. mẹ́tẹ̀ kó o mẹ́bò náà o amẹ́ Alhaji Gani Amuda amẹ́ general manager Solako Nkàrẹ́. ẹ ṣé torí àkókò bàbá wa ẹ ti gbọ́dọ̀ jẹ́ pé ẹ ti dárúkọ yín fún àwọn èèyàn wa tó ń wò wá ní gbogbo ibi mo fẹ́ kẹ́ dárúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ fún àwọn èèyàn wa gbogbo tó ń wò wá. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èmi ni Alhaji Abdulgani Amuda tí mo jẹ́ general manager iléeṣẹ́ Solako bí. ẹ ṣé bàbá wa ọmọ bíbí ìlú gbọ̀ngàn lẹ jẹ́. ọmọ bíbí ìlú Àfìn Àkókó ni mí. ó wá dùn mí ní moríkì àfin tí mo lè fi kì í wọlé ní lọ́sàn-án yìí ẹ ṣé púpọ̀. Ǹjẹ́ ẹ tiẹ̀ lọ léèwé rárá? Lágbára Ọlọ́run mo lọ léèwé. Ẹ bá wa sọ díẹ̀ nípa ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ. Mo bẹ̀rẹ̀ ilé ìwé primary mi ní Ansarudeen primary school nílùú Àfìn Àkókó. Nígbà tí mo jáde ńbẹ̀ mo lóore ọ̀fẹ́ àti lọ sí ilé ìwé gíga Àjùwà grammar school ní Òkè Àgbẹ̀ Àkókó ní ilé ìwé tí olóògbé Gàdílò òyìnbó aláwọ̀ funfun tó dálẹ̀ sí Òkè Àgbẹ̀ níjọ́ yìí. Ibẹ̀ ni mo ti jáde ní ọdún 1972. Ẹ ṣé bàbá wa. Ǹjẹ́ ẹ rántí bí àwọn méjì mẹ́ta tí ẹ jọ lọ léèwé lákòókò yẹn bóyá wọ́n ti kú àbí wọ́n wà láàyè tí ẹ kàn lè rántí tí ẹ jọ ṣe ìwé ní àkókò náà? Kó tẹ̀ tó dìgbà mo tún wá nígbà tí mo kúrò ní ilé ìwé Àjùwà grammar school mo tẹ̀síwájú mo lọ sí Polytechnic Ìbàdàn. Ibẹ̀ ni mo ti wá mo ti lọ kẹ́kọ̀ọ́ jáde ní ọdún 1978. Kọ́ọ̀sì wo lẹ ṣe ní Polytechnic ní àkókò yẹn? Economics ni mo ṣe mo read lẹ́yìn ìgbà yẹn mo tó wá ṣe mass communication díẹ̀ níbẹ̀. Àti pé bàbá wa tá a dé níbà náà ara àwọn ẹ̀yin àgbà ọ̀jẹ̀ náà ní nínú mass communication. Ẹ ṣé gan bàbá wa. Lẹ́yìn tí ẹ parí ní Polytechnic àwọn ẹ tún tẹ̀síwájú sí nínú ètò ẹ̀kọ́ àbí ọ̀nà iṣẹ́ lẹ yà sí? Nígbà tí mo ṣetán ní Polytechnic Ìbàdàn yẹn ìgbà yẹn náà ni mo wá sí ọ̀dọ̀ bàbá wa Solako Alhaji Salami Ọlánùpẹ̀. Bí mo ṣe dé ọ̀dọ̀ bàbá wa ni pé èmi pẹ̀lú Sákì Arigidi báyìí wọ́n wà lórí oyè báyìí ọ̀rẹ́ tímọ́tímọ́ lè mú pẹ̀lú wọn. Sákì yẹn dẹ̀ jẹ́ àbúrò Alhaji Salami Ọlánùpẹ̀. So bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ṣe wá ń rìn a máa jọ ń wá sílé bàbá wa Ọlánùpẹ̀. Ibẹ̀ ni a ti wá mọ́ra mo fi wá darapọ̀ láti bá bàbá ṣiṣẹ́ wọ́n ṣe gbà mí ṣiṣẹ́ nìyẹn nígbà tí mo kúrò ní Polytechnic Ìbàdàn. Ǹjẹ́ lè rántí ọdún gan tẹ́ bá bàbá pàdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ máa ń wá tẹ́lẹ̀ ọdún wo gan lẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ wọn? 1982 ni mo darapọ̀ mọ́ wọn pátápátá wọ́n kó tó dìgbà yẹn wọ́n mọ̀ mí mo máa ń lọ sọ́dọ̀ wọn àjọ ń ríra àjọ ń sọ̀rọ̀ bọ̀tù ìgbà tí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ gangan ní 82 yẹn. Ní ìgbà tí wọ́n gbà yín síṣẹ́ lákòókò yẹn ipò owó gan lẹ kọ́kọ́ dì mú nínú iléeṣẹ́ bàbá wa Ọlánùpẹ̀ ní àkókò náà? Akọ̀wé ni wọ́n gbà mí sí ìgbà yẹn clerk tó ń pè ní clerk ni wọ́n gbà mí fún ìgbà yẹn. Lẹ́yìn kó dẹ̀ tó dìgbà tí mo join wọn yẹn mo ṣe olùkọ́ díẹ̀ ní comprehensive high school Ìkàrẹ́ Àkókó ń lò mo ṣe olùkọ́ díẹ̀ mẹ́. Báwo ló ṣe wá rọrùn láti fi iṣẹ́ olùkọ́ lẹ̀ láti wá ṣe private job lákòókò yẹn? Ọlá ìbáṣepọ̀ tó wà láàrin pẹ̀lú bàbá náà ọwọ́ tí wọ́n fi mú mi pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní sí mi ló jẹ́ kí n fi iṣẹ́ tíṣà yẹn lẹ̀ mo wá fi darapọ̀ mọ́ wọn láti máa bá wọn ṣiṣẹ́. Ẹ ṣeun bàbá wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń bá bàbá wa Salami Ọlánùpẹ̀ ṣiṣẹ́ ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nínú àwọn ìrírí tẹ ń rí lẹ́nu iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n gbà yín gẹ́gẹ́ bí clerk dájúdájú ẹ máa bá àwọn kan lẹ́nu iṣẹ́ yẹn báwo ni ìrírí yín? Nígbà tí mo darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n gbà mí gẹ́gẹ́ bí akọ̀wé torí iṣẹ́ títà káràkátà là ń ṣe nígbà yẹn tá bá ti ń tajà ká máa lákọ̀ọ́lẹ̀ ká máa ṣe gbá ká máa ṣàwò òun mo wà fún gbà yẹn
ẹ ṣe ó ti jẹ́ pé títà rírà lẹ ń bá bàbá ṣe lákòókò yẹn ó wá tó tá a bá wo iye ọdún tẹ́ ti bẹ̀rẹ̀ títí dìsí ẹ ṣì wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú bàbá wa. mo ṣe bá wọn mo ti wà ń bẹ̀ báyìí pẹ̀lú wọn nínú gbogbo àwa tá a jọ ṣiṣẹ́ ńgbà yẹn torí ńgbà tí bàbá wà láyé òṣìṣẹ́ wọn fẹ́ ó lé ní 200 ṣùgbọ́n fún ìgbélékè ọlọ́run èmi nìkan ló kù lẹ́yìn tí mo wà tí mo bá wọn ṣiṣẹ́. kí la wá lè sọ pé ó ṣokùnfà oore ọ̀fẹ́ ṣé ìbáṣepọ̀ yín ti tẹ́lẹ̀ yẹn náà ni ẹ fi wò pé ẹ fẹ́ bá bàbá kẹ bó tẹ̀ jẹ́ pé wọn ò sí mọ́ ṣùgbọ́n ẹ pàpà wò pé kí ló ṣokùnfà dídúró tì wọ́n títí di àkókò yìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìfẹ́ tí wọ́n ní sí mi ìfẹ́ yẹn pọ̀ púpọ̀ jù nígbà tí mo fi wà lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn ni mo wà tí mo fẹ́yàwó tí mo bímọ tí mo kọ́lé gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún mi wọ́n ṣe fún mi tó mo wá rò pé ẹni tó lè ṣe irú nǹkan báyìí fún mi kò lè kú tán kí wọ́n á ṣe bí pé mi ò mọ̀ wọ́n so ìfẹ́ tí wọ́n ní yẹn náà ni wọ́n á lò pẹ̀lú wọn pé bí bàbá yẹn ò tẹ̀ sí láyé mọ́ èmi náà á dúró nídúró pé ọmọ wọn ni mo jẹ́. ṣé mo bàbá wa ẹ jẹ́ ká wá lọ sí ọ̀dọ̀ bàbá wa Ọlánìpẹ̀kun gan-an fúnra wọn báyìí gẹ́gẹ́ bí ẹni tó ti bá wọn ṣiṣẹ́ tẹ̀lé wọléwọ̀de pẹ̀lú wọn dáadáa ẹ jẹ́ ká mú pé ọmọ bo ni bàbá. ọmọ Arigidi Àkókò ni bàbá ọmọ Arigidi ni wọn. ọmọ Arigidi Àkókò ni wọn. ǹjẹ́ bóyá nínú ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn ẹ lè dárúkọ àwọn òbí wọn fún wa àti àwọn tó ń wò wá. bàbá wọn Ọlánìpẹ̀kun Àlàbí Ọlánìpẹ̀kun lórúkọ bàbá wọn jẹ́ then orúkọ ìyá wọn ó sápá mi lórí díẹ̀ wọ́n bọ̀tọ̀ ọmọ Òkè Àgbè ní ìyá wọn. màmá wọn jẹ́ iṣẹ́ wo ni bóyá nínú ìtàn àbí nínú àlàyé tó ń ṣe bàbá yẹn àti màmá iṣẹ́ wo ni wọ́n ń ṣe ní àkókò tí wọ́n wà láyé. bàbá wọn àgbẹ̀ ni bàbá wọn ìyá wọn wá káràkátà ni àwọn ìyá wọn náà ṣe ń gbà wọn máa ń tajà wọn máa ń lọ sọ́jà oko lọ́ra kan wọn lè máa ta ṣé bí wọ́n ṣe ń gbà yẹn. ṣeun bàbá wa láì dé ìnà pẹ̀lú ó ṣeé ṣe kẹ́ ẹ mọ ọdún àkókò tí wọ́n bí bàbá wa Alhaji Salami Ọlánìpẹ̀kun yẹn ò sí ẹ lè fọkàn sí yẹn. mi ò ní actual date yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí but mo ṣàmọ̀ pé ní Àkókò náà fi bẹ̀rẹ̀ náà Arigidi náà bí wọn sí ibẹ̀ náà dẹ̀ dàgbà sí nǹkan tí mo lè mọ̀ nípa wọn nìyẹn díẹ̀ báyìí. bàbá wọn ń gbà yẹn àti ìyá wọn ṣáwọn nìkan ni wọ́n bí ní àbí wọ́n tún láwọn àbúrò. wọ́n láwọn àbúrò àwọn àbúrò wọn náà ti dolóògbé báyìí. ẹ bá wa dárúkọ díẹ̀ nínú àwọn àbúrò wọn yìí fún wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá ni wọ́n mọ̀ wọ́n nígbà yẹn náà. ìkan náà àwọn àbúrò wọn ni Hasan Ọlánìpẹ̀kun tá a máa ń pè ní Hasan Ọlánìpẹ̀kun then ara àwọn àbúrò wọn náà ni Sule Alhaji Sule Ọlánìpẹ̀kun náà ti dolóògbé báyìí ara àwọn àbúrò wọn náà ni Òjó Ọlánìpẹ̀kun àwọn náà ti dolóògbé ara àwọn àbúrò wọn ni Láìsí Ọlánìpẹ̀kun tí gbogbo èèyàn mọ̀ sí Ọlẹ́gẹ̀ẹ́ nígbà yìí ara àwọn bàbá ẹ̀ ní ara àwọn bàbá ni wọ́n. ṣe ní ìdàgbàsókè bàbá nígbà tí wọ́n kéré tó ń dàgbà ṣé ìlú Arigidi náà ni wọ́n dàgbà sí àbí wọ́n rìn káàkiri. ìlú Arigidi ni wọ́n dàgbà sí so nígbà tí wọ́n ṣe ń dàgbà lọ làwọn wá decide pé wọ́n fẹ́ lọ kọ́ṣẹ́ so iṣẹ́ tó dẹ̀ wá wù wọ́n láti kọ́ gbà yẹn ní iṣẹ́ mọ́tò wíwà yẹn ni wọ́n lọ kọ́ iṣẹ́ yẹn náà dẹ̀ ṣe títí tí Ọlọ́run fi gbàdúrà wọn táwọn náà fi bẹ̀rẹ̀ òwò wọn. ẹ ṣeun sà wọ́n ìtàn àti àwọn àlàyé tá a gbọ́ fi yé wa wípé wọ́n bẹ̀rẹ̀ wò ní kéréje ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ òwò bóyá ìgbà tẹ́yìn pẹ̀lú wọn jọ wọlé bí wọ́n ṣe ṣàlàyé fún báwọn ṣe bẹ̀rẹ̀ òwò ṣíṣe. iṣẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ iṣẹ́ dírẹ́bà awakọ̀ ni wọ́n ọ̀gá kan tó ń pè ní Àdúrà Lérè òun bá wa nígbà tí àwọn ti kọ́ṣẹ́ mọ́tò tán Àdúrà Lérè yẹn làwọn wá bá wa mọ́tò wọn bá ṣiṣẹ́ òun pẹ̀lú Àdúrà Lérè yẹn ni wọ́n jọ wà
títí tó yẹ pé ìbáṣepọ̀ tó wà láàrin òun pẹ̀lú àdúrà lórí yẹn ó nípọn púpọ̀. Ara ibẹ̀ gan lòun ti mú orúkọ tiẹ̀ nígbà tó wa mọ́tò fún àdúrà lórí tán òun wá gbé orúkọ tiẹ̀ yẹn jáde pé àdúrà bros. So gbogbo àwọn tó wà láyé ńgbà yẹn ní táìmù ńgbà yẹn àdúrà bros náà mọ̀ sí, kò sẹ́ni tó mọ̀ sí Sòlákò ńgbà kò tí ì dá iléeṣẹ́ Sòlákò lẹ́nu àdúrà bros gbogbo yẹn mọ̀ sí ńgbà yẹn. So bàbá àdúrà lérè yẹn àwọn kì í ṣe awakọ̀ wọ́n kàn ra mọ́tò tí wọ́n gbé fún wọn. Iṣẹ́ fọ́tò làwọn bàbá yẹn ṣe ọmọ Èkìtì ni wọ́n, iṣẹ́ fọ́tò náà yíyà náà ń ṣe. So ó wá ra mọ́tò fún bàbá Aláàjì Sòlákò, mọ́tò ló rà fún wọn tán bá ọmọ wa mọ́tò yẹn. Nígbà tán wa mọ́tò yẹn tán àwọn náà wá bẹ̀rẹ̀ òwò tí wọ́n ṣiṣẹ́. Mọ́tò tí wọ́n òwò tí wọ́n dẹ̀ kọ́kọ́ ṣe ńgbà yẹn ni pé wọ́n máa ta ẹ̀yà ara mọ́tò, spare part náà ń tà. So nígbà tí wọ́n ta spare part yẹn díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí fi oríṣiríṣi àwọn òwò míì wọ́n fi ń kún bíi pé ká ta cement, ká máa yọ block, ká máa ṣe sawmill, ká máa ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n á fi kún iṣẹ́ wọn. So bàbá bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí oníṣòwò, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú spare parts. Ní àkókò yẹn ṣé wọ́n ní ṣọ́ọ̀bù ni àbí wọ́n máa ń àbó ní bọ́n ṣe báwọn ṣé wọ́n ní ibi tí wọ́n máa ń ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta spare parts. Ibi tí wọ́n ti ń ta spare parts nígbà yẹn ní Ìlẹ̀pà láàrin ní Kàrẹ́ńbì opposite police station àtijọ́ ọjọ́ yẹn opposite ẹ̀ ní ọ́fíìsì ní iléeṣẹ́ ìtajà wọn wà nígbà yẹn wọ́n ti ń ta spare parts. Òun gan ni the first person tó jẹ́ ọmọ ìlú tó ń ta spare parts ní Kàrẹ́ńbì ó tó di pé àwọn Ìgbò wá ẹ̀sìn bàbá wa kú òun. Ní àkókò tẹ́yìn darapọ̀ mọ́ bàbá wa Ọlánípẹ̀kun yẹn ṣé spare part yẹn náà ni wọ́n ń tà lákòókò yẹn àbí wọ́n ti ń ṣe àwọn òwò míì kẹ́yìn tó darapọ̀ mọ́ wọn? Ìgbà tí mo fi darapọ̀ mọ́ wọn yẹn wọ́n ṣe ń ta spare part yẹn dáadáa. Lẹ́yìn ìgbà yẹn gan làwọn ọmọ wa jẹ́ olùtajà fáwọn iléeṣẹ́ mọ́tò Peugeot. Iléeṣẹ́ mọ́tò Peugeot yẹn àwọn ló wá kọ́ ìgbà tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú wọn. Major distributor Peugeot mà yẹn ìgbà yẹn wọ́n á fi kọ́ gàrájì táwa yìí ìgbà náà ti kọ́ gàrájì yẹn ìgbà tí wọ́n dẹ̀ kọ́ gàrájì yẹn náà wọ́n tún wá gbèrú sí láti máa lọ import spare part láti ìlú òyìnbó láti France direct ni wọ́n kó spare part yẹn wá síbi tó àwọn èèyàn wá lẹ́yìn jàǹfààní lọ spare part tó gbójú mú gbà lójú ọ̀rìjìnà. Wọ́n sọ bẹ́ẹ̀ pé gbogbo agbègbè state tó wà ní Waka ni wọ́n ti máa wá ń ra spare part authentic original spare part. Láti Kogi state láti Edo state láti Kwara ńgbà yẹn pàápàá láti Àkúrẹ́ láti Ọ̀wọ̀ gbogbo wọn ló ń wá sí ọ̀dọ̀ wa mi láti wá ra spare part. Bàbá wa àwọn wo ló jẹ́ ṣàwáwò fún bàbá wa Ọlánípẹ̀kun ní àkókò yẹn ní ìlú Ìkàrẹ́ yìí? Àwọn bíi Ògbólúwa bàbá tó ń pè ní Ògbólúwa àwọn olóògì lóyún ni wọ́n jọ jẹ́ bí àwọn tó jọ ń ṣe òwò kan náà ń gbà yìí. So àwọn bàbá Ògbólúwa yẹn táyà làwọn specialize lé lórí. Àdúrà bros náà Sòlákò náà ń ta táyà bàbá yẹn náà ń ta táyà. So oríṣiríṣi àwọn èèyàn náà díẹ̀ gbà yẹn náà wọ́n jọ ń ṣòwò nígbà yẹn. A rí i pé ó tún tó àkókò kan bàbá wa Sòlákò wọ́n tún yí sí epo títà pẹtiró kẹrosíìnì gbogbo ẹ̀. Kí ni lẹ́nu pé torí pé wọ́n ìtàn sọ wípé bàbá ò fi gbogbo ara kàwé ṣé òótọ́ ni? Wọn ò kàwé. Wọn ò kàwé rárá. Ṣùgbọ́n Ọlọ́run fún wọn ní ẹ̀bùn ọpọlọ ìbílẹ̀ ọpọlọ àtinúdá tó péye Ọlọ́run fún wọn ò kàwé rárá. Wọ́n sọ bẹ́ẹ̀ mú wá ní bàtà bá dọ́dọ̀ yín à lè confam pé ṣé òtún bàbá ò kàwé. Wọn ò kàwé ṣùgbọ́n gbà tó wá yá lórí báwọn náà ṣe ń lọ káàkiri tó ń tà tó ń rà ìwé yẹn àwọn náà wá bẹ̀rẹ̀ sí ń kọ́ ìwé yẹn fúnra ara wọn wọ́n dẹ̀ wá fún mọ̀ ọ́ká tó ń mọ̀ ọ́ká. Ẹ ṣe ni bàbá wa ní àkókò tí bàbá wà yẹn ǹjẹ́ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ bíi ní àkókò a máa ń gbà wọn kan ní godfather àwọn alátìlẹ́yìn ẹni ni mo sábà tá a bá wo àwọn kan wọ́n ní nígbà táwọn ń dìde lágbájá ló ṣèrànlọ́wọ́ fún wọn tàmẹ̀dò ló ṣèrànlọ́wọ́ fún wọn
ǹjẹ́ a rí irú bẹ́ẹ̀ ní àkókò bàbá wa Ọlánìpẹ̀kun Ṣọlápọ̀? Èyí tí mo mọ̀ tó dá mi lójú ni pé nígbà tí wọ́n kọ́ṣẹ́ dírẹ́bà tán tí wọ́n wa mọ́tò fún àdúrà lérè tán wọ́n wá lọ sí Iléṣà lọ́dọ̀ bàbá àkọ́kọ́ pé lájàrà ibẹ̀ ni àwọn ti kọ́kọ́ lọ ra mọ́tò tiwọn tó jẹ́ tara wọn wà tó bàbá yẹn ló ta mọ́tò yẹn fún wọn ní san díẹ̀díẹ̀ tó oye ọdún tí wọ́n fún un pé kó fi sanwó mọ́tò yẹn ó ya bàbá nínú lẹ́nu pé kò tẹ mi rò kó lo ìdájì ẹ̀ tó fi sanwó mọ́tò yẹn tán inú bàbá yẹn wá dùn ó tún ní àwọn nǹkan tó ṣe fún Alhaji Ọlánìpẹ̀kun gbà ibi tó ti bẹ̀rẹ̀ òwò nìyẹn. A lè sọ pé torí pé wọ́n ṣòótọ́ pẹ̀lú bàbá yẹn Àjànàkú yẹn olóòpọn olóòótọ́ gidi olóòótọ́ wọ́n bélé ni wọ́n òótọ́ tó ṣe sí ọ̀dọ̀ Àjànàkú yẹn ó rèrè ẹ̀ ń bẹ̀. ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ ká lọ díẹ̀ sí family life wọn torí pé wọn kì í ṣe ẹni àgbépamọ́ èèyàn ńlá ni wọ́n tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ ẹ bá wa jẹ́ ká tanná díẹ̀ sí family life wọn ìyàwó mélòó ni bàbá wa ní? Ìyàwó 3 ni bàbá ní. ẹlẹ́sìn mùsùlùmí dẹ̀ ni wọ́n. ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n. so wọn ò. but ìkẹta wọn kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n. ẹ jọ tọwọ́tọwọ́ ẹ lè bá wa dárúkọ lára àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí torí pé àwọn náà máa wo àwọn ọmọ wọn náà máa wo. ìyàwó alákọ̀ọ́kọ́ bàbá òun ni wọ́n pè ní Alhaja Sherifat Ọlánìpẹ̀kun àwọn náà ti dolóògbé báyìí. ìyàwó kejì àwọn ni Mrs. Túnjí Ọlánìpẹ̀kun Mrs. Túnjí Ọlánìpẹ̀kun àwọn ni Mrs. Yínká Ọlánìpẹ̀kun Mrs. Yínká Ọlánìpẹ̀kun. tọ́lọ́ndẹ̀ ràn wọ́n lọ́wọ́ wọn bímọ fún bàbá dáadáa. bẹ́ẹ̀ ni wọn ló bímọ fún bàbá. ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn àǹfààní wọ̀nyí. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí oníṣòwò ni bàbá jẹ́ wọ́n á máa lọ káàkiri jẹ́ bàbá tiẹ̀ láǹfààní láti lọ òkè òkun. wọn ò lọ òkè òkun wọ́n ní ìbáṣepọ̀ tó pọ̀ pẹ̀lú àwọn tó wà lókè òkun. ọdún wo tí bàbá tí Aláàjì ni bàbá tí wọ́n lọ Mẹ́kà rárá? Aláàjì ni wọ́n. jẹ́ ìrántí ọdún tí wọ́n lọ Mẹ́kà. ọjọ́ yẹn ti pẹ́ àbọ̀dé Mẹ́kà àwọn lọ́jọ́ náà ẹ rántí kí ni ohun tí bàbá rà wá fún yín? gbogbo wa ló ra oríṣiríṣi nǹkan mèremère wá fún kò sẹ́ni tí ò ra kàn wá fún nínú gbogbo wa. ṣe gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé bàbá jẹ́ gbajúmọ̀ oníṣòwò ní Àkókó ní Ondo State àti ní Nàìjíríà ǹjẹ́ bàbá tiẹ̀ ní àkókò tí a ń pè ní social life tí wọ́n máa ń ṣé wọ́n tiẹ̀ lọ́wọ́ sí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn bóyá ẹnìkan ní ṣíṣe tí bàbá tiẹ̀ máa ń lọ òde? bàbá jẹ́ ọlọ́yàyà èèyàn ó dẹ̀ ní àwọn ọ̀rẹ́ lóríṣiríṣi tó pọ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣiṣẹ́ tó ní ìrọ̀lẹ́ àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn níbi tó ń ti lọ máa ń sinmi tó máa jọ máa ṣeré tó máa jọ máa rẹ́rìn tó máa jọ máa ṣàwàdà. ní fífetí sí olórin àwọn olórin wo ni bàbá wa Sàlámì Ọlánìpẹ̀kun fẹ́ràn láti máa gbọ́ nígbà yìí wọn? nǹkan tó tẹ̀ ṣe tó yẹ ká mọ̀ ni pé bàbá fúnra wọn nígbà tí wọ́n wà ní kékeré wọ́n kọrin wọ́n ṣeré àwọn kan ṣeré díẹ̀ táwọn náà ní àwọn ẹgbẹ́ tó ń jọ ń ṣeré ńgbà yìí. irú orin wo ni wọ́n kọ ṣé sákárà ni àbí fújì àbí? wọ́n ṣe sákárà ńgbà yìí bọ̀túngbà tó wá yá àwọn òbé ni orin wọn fẹ́ràn pẹ̀lú àwọn orin ìbílẹ̀ fẹ́ràn orin ìbílẹ̀ dáadáa. gbàtẹ́ tí ẹ ti sọ pé àwọn náà pé bàbá wa kọrin definitely wọ́n á fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun. gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lákòókò yẹn ètò òṣèlú náà lọ lọ́tún lósì jẹ́ bàbá ṣòṣèlú. bàbá òṣèlú rárá. kí lẹ rò pé ó ṣẹlẹ̀ tí bàbá òfin ṣòṣèlú? àwọn fúnra wọn ló mọ nǹkan tó ṣẹlẹ̀ àwa ò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn nǹkan ní wọn ó dàbí pé wọn ò nífẹ̀ẹ́ sí ètò òṣèlú rárá ṣùgbọ́n tí àwọn olóṣèlú bá wá sọ́dọ̀ wọn fún àtìlẹ́yìn a ṣe fún ọ̀tún a ṣe fún òsì báwọn ṣe ṣe láì fún wọn olóṣèlú tó lé sá lọ́dọ̀ ẹ̀ gbogbo wọn bọ́n ṣe pọ̀ tó yẹn bọ́n ṣe wá ẹ̀ náà ló ń ṣe àǹfààní fún wọn
bàbá wa ṣeun. Tá a bá tún wò bàbá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n da owó sí ilé iṣẹ́ lọ́tún lọ́sì àwọn investment wọn. Àkọọ́lẹ̀ kan sọ wípé bàbá ní ilé iṣẹ́ sí ìlú Èkó. Ǹjẹ́ lè bá wa sọ ibi méjì mẹ́ta tẹ́yìn mọ̀ gẹ́gẹ́ bí general manager bàbá tí àwọn bàbá ní investment sí nígbà ayé wọn? Wọ́n ní ilé iṣẹ́ sí ìlú Èkó ní Òṣòdì Àpápá road ìbẹ̀rẹ̀ ọ́fíìsì wọn wà mọ́ ẹ̀. Nǹkan tó ń dẹ̀ máa ń ṣe nígbà yẹn ni pé gbogbo àwọn ìwọ̀n tí torí àwọn náà máa ń ṣe máa lọ import ọjà láti ìlú òyìnbó tó tọ́jú àwọn ẹ̀ bá ti dé àwọn náà wá ń wò pé ó yẹ kí wọ́n débi tí wọ́n lè máa kó ọjà rẹ̀ sí wọ́n fi lọ ṣe ọ́fíìsì yẹn sí Òṣòdì nígbà yẹn. Ṣé ọ́fíìsì yẹn ṣì wà títí dè ní àbí? Kò sí ọ́fíìsì yẹn nígbà yẹn. Ṣe bàbá wa ẹ bá bàbá rìn ẹ̀mọ̀nú ẹ̀mọ̀dán tó bá sọ pé èèyàn ní strong point tó bá lé èèyàn ní weak point ẹ mọ̀ pé ènìyàn ni wá àwọn ibìkan wà tí ta ti já lágbára àwọn ibìkan náà wà tó yẹ pé tọrọ bá ti dé bí bàbá ní wo ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ ìjẹ́ lè sọ ẹyọkan àbí méjì nípa strong part bàbá àti ibi tí bàbá weak sí díẹ̀. Strong part wọn ni pé wọ́n fẹ́ràn iṣẹ́ ṣíṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ torí gbogbo táìmù tí mo fi mọ̀ wọ́n ṣiṣẹ́ lójú àmì èyí tó bá dẹ̀ rí àwọn ọmọ kéékèèké tó ń ṣiṣẹ́ wọ́n máa ń gbà wọ́n níyànjú pé múra síṣẹ́ o iṣẹ́ ni bàbá ẹ̀ o iṣẹ́ ẹ̀ nìyá ẹ̀ o má fi iṣẹ́ ẹ̀ ṣeré o nǹkan tí mo mọ̀ nípa wọn tó jẹ́ strong point wọn. Jẹ́ ká wo ẹgbẹ́ kejì náà. Wọn ò fẹ́ràn ọ̀jọ̀gbọ́n wọn ò fẹ́ràn wàhálà ní weak point wọn tẹ anything tó bá ti jọ pé ó dàbí pé wọ́n fẹ́ máa ṣe bá wọ́n máa ń sá fún ọ̀rọ̀ wàhálà wọn fẹ́ràn wàhálà rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bàbá ìwọ̀nba ìwé ni wọ́n kà kí làwọn nǹkan tó ràn wọ́n lọ́wọ́ ní àkókò yẹn láti mú iṣẹ́ bí wọ́n yọ block wọ́n ń ta mọ́tò wọ́n ń ta páàtì wọ́n ń tẹ gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dẹ̀ ń lọ lọ́wọ́ wọn kí làwọn nǹkan tó ràn kó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú level education wọn. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn pé Ọlọ́run fún wọn ní ọgbọ́n àtinúdá tó pọ̀ tó lágbára gan. Nígbà tó wá yá àwọn fúnra wọn ló kọ́ra wọn bọ́n ṣe ń kọ ìwé. Kò sí fígọ̀ tó bàbá ò lè kọ kò dẹ̀ sí ṣírò tí ó lè ṣe níbi tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ dé. So Ọlọ́run dẹ̀ wá ṣàpọ́nlé fún wọn gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ ńgbà yẹn gbogbo wọn rà àwọn èèyàn gidi tó bá wọn ṣiṣẹ́ lára àwọn tó bá wọn ṣiṣẹ́ náà àwọn náà kẹ́kọ̀ọ́ lára wọn ibi tí èmi rò pé Ọlọ́run lè ṣẹ́yìn lọ́wọ́ ni wọ́n rí àwọn èèyàn gidi kó mọ́ra àwọn èèyàn bí irú ẹ̀yìn náà bá tọ́lọ́ ràn lọ́wọ́ títí bí àkókò yìí. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ sí àti máa béèrè ìbéèrè nǹkan tó bá yé wọn ìdílé wọn á béèrè wọ́n dẹ̀ ṣe ń ṣàlàyé fún wọn yẹn náà wọ́n píkì ẹ̀. ó ti wọ̀ wọ́n lórí nìyẹn. Ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé gbà tó yá àgbà ń dé ẹ̀yin náà dẹ̀ sì wà pẹ̀lú wọn títí di gbogbo àkókò tí àgbà ń dé yìí kí lẹ lè sọ díẹ̀ nípa àkókò ogbó wọn nígbà tí wọ́n ń dà ẹ mọ̀ pé a fẹ́ lọ Ìbàdàn lẹ́nu a fẹ́ lọ Èkó lọ gbogbo ẹ̀ lẹ́nu àǹfààní yẹn lè má gbogbo ara sí mọ́ kí ni ẹ lè sọ díẹ̀ nípa. Ogbó wọn náà ò ṣe bẹ́ẹ̀ lọ títí torí at the age of 76 ni wọ́n kú ìṣèkú wọn ti darúgbó wọn tó ọ̀tún wọn ti dàgbà ọ̀tún wọn darúgbó. Ní gẹ́gẹ́ bá a ṣe sọ bẹ́ẹ̀ ṣe súnmọ́ bàbá ní àkókò tí bàbá bá fẹ́ relax tí wọ́n bá sí lọ́fíìsì àbí tí wọ́n ò ṣiṣẹ́ kí làwọn nǹkan tí wọ́n fi máa ń relax. Tí bàbá bá fẹ́ relax àwọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn máa ń relax nígbà yẹn torí nígbà yẹn tó bá ti tó àsìkò àti ṣíwọ́ iṣẹ́ àwọn ọ̀rẹ́ wọn wọ́n á ti wá wọ́n á wá bá a níbi iṣẹ́ bí nílé iṣẹ́ bí so tó bá ti jọ kúrò ó dá àwọn ibi tó máa ń lọ tó láti lọ jókòó tó máa lọ ṣe fàájì láti bára wọn ṣeré. Ẹ ti ń dárúkọ àwọn ọ̀rẹ́ wọn ẹ bá wa dárúkọ bíi méjì mẹ́ta nínú àwọn ọ̀rẹ́ bàbá wa Sàlámì Ọlánípẹ̀kun Sòlákò. Lára àwọn ọ̀rẹ́ wọn ni Chief Richard Ogunjo ọmọ Ọ̀ka ọ̀rẹ́ bàbá gidi then Adébísí Saliu Chief Adébísí Saliu wọn ni Rọ̀kínsí hotel àwọn ọ̀rẹ́ bàbá tímọ́tímọ́ gidi ni wọ́n ní right pa ní bàbá tó jọ ń wọlé wọ̀de ẹ ṣe
ní ọjọ́ tí bàbá kú ìgbòlẹ̀ wà báwo ló ṣe rí lára yìí. Ọjọ́ tí bàbá fi kú èmi gan mo gbé wọn lọ Èkó nígbà tí wọ́n gbé wọn lọ sí hospital ní Ọ̀wọ̀. Àwọn hospital Ọ̀wọ̀ wá sọ pé ká lọ ṣe àwọn àyẹ̀wò kan ní Èkó. Àwọn gbé wọn lọ sí hospital ní Èkó lọ ṣe àwọn àyẹ̀wò wọn. Nígbà tá a ṣe àyẹ̀wò yẹn dé a dá wọn padà sí FMC Ọ̀wọ̀. So àwa wá sílé. Nígbà tá a máa fi dé ilé láfẹ̀rẹ̀ mọ́jú ọjọ́ kejì wọ́n kàn dédé ránṣẹ́ pé bàbá ti jáde láyé. Àdẹ̀jọ́ lọ Èkó yẹn ni tí ò sí sáì pé àjọ sọ̀rọ̀ tájọ ṣe gbogbo nǹkan. Àjọ wà ní mọ́tò títí tá a fi lọ Èkó tá a fi padà wá sí Ọ̀wọ̀. Drop wọn sọ́wọ́. Báwo ló ṣe wá rí lára yín? Torí pé bẹ́ẹ̀ ti ṣe súnmọ́ bàbá tẹ́ ti di ọmọ fún wọn. Báwo ló ṣe rí nígbà tí ẹ gbọ́ ọjọ́ yẹn tẹ́ gbọ́ báwo ló ṣe ṣe yín? Ó yẹ káyìn náà mọ bó ṣe máa rí. Ó jẹ́ nǹkan tí ò múnú èèyàn dùn rárá. Ẹni tẹ́yàn pẹ̀lú ẹ̀jọ̀ wà tá ìjọ ríra ní alẹ́ òun gan ó kí wa nígbà tá a fẹ́ máa kúrò ní hospital lọ́wọ́ pé ẹ wá máa lọlé o tó bá dọ̀là fẹ́ tó padà wá. Irú yẹn wá ṣẹlẹ̀ sẹ́mọ̀ pé ó láti jẹ́ pé àrígbà kan lára ẹ̀. Ṣọ́ọ̀kì yẹn máa pọ̀ pẹ̀lú Ọlọ́run. Dúpẹ́ pé ayé ṣàkó síbẹ̀ nígbà tí bàbá kú ọmọ ìgbé mùsùlùmí ni ó. Ṣé báwo láyẹyẹ ìsìnkú wọn báwo ló ṣe lọ? Wọ́n sin wọ́n nílànà mùsùlùmí lórí mùsùlùmí gidi mùsùlùmí òdodo gidi ni wọ́n dẹ̀ jẹ́ tó sin Ọlọ́run lójú àmì. Láàrin ibi tá a dé tó fẹ́ sọ fún mi pé bàbá gan ló jẹ́ kèmí gan kírun títí dèbí. Orí ìgbà tí wọ́n wà láyé tá a bá ti ní break tá a bá fẹ́ lọ jẹun bàbá gbàgbé a máa ṣàlùwà láǹtà. A wá béèrè lọ́wọ́ pé bí o ti kírun wọ́n ní o ti kírun a ní kí n sáré lọ kírun kí n tó máa lọ ibi tí mo ń lọ. So bí kìíní ẹ̀ ti wá mọ́ mi lára títí dèbí nìyẹn. Gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run ṣàpọ́nlé fún ṣé bàbá fi owó wọn fi ti ẹ̀sìn lẹ́yìn rárá? Púpọ̀ kò sí ní gbogbo agbègbè yìí nígbà tí bàbá wà láyé wọ́n bá ń ṣe kankan ní mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì wọ́n bá mú ìwé wá fún inú ẹ̀ máa ń dùn àti ràn wọ́n lọ́wọ́. Kò sí ibi tí wọ́n ti gbé ìrànlọ́wọ́ jáde tí bàbá ò ní ṣe fún wọn nígbà tó wà láyé. Irú mọ́ṣáláṣí tó wà ní Arígídí yẹn báyìí òun ló máa bá wọn láti gbàdégbà. The same thing náà ní ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ṣọ́ọ̀ṣì tó wà ní Arígídí tó wà ní gbogbo ìgbà ló ń náwó sí. Ìpa ẹnìkan kì pé iṣẹ́ ẹlẹ́sìn mi ni kì í ṣe ẹlẹ́sìn mi ni bàbá òṣèlú. Tí Christian bá wá aṣẹ̀tọ̀ fún un tí Mùsùlùmí bá wá aṣẹ̀tọ̀ fún un. Láti bàjẹ́ pé ọjọ́ tó fi ṣòkú rẹ̀ ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo ibi àwọn èèyàn ti wá síbi ìsìnkú ẹ̀. Ṣé bàbá wa lẹ́yìn tí bàbá lọ gbogbo àwọn ohun tí wọ́n fi sílẹ̀ báwo la ṣe mánéjì ẹ̀? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe mọ̀ pé nígbà tó ń wà láyé ó ti fi ìlànà sílẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ tó mọ bó wọ́n ṣe ń ṣiṣẹ́ yìí tí ó gbà tó dẹ̀ sí láyé mọ́ àwa náà tó kù àwọn agbáṣẹ́ yẹn lọ díẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ọlọ́run bá fún ní tó ṣẹ́gi ọlà fúnlẹ̀ wọ́n máa ń pè kí ní kan ní wíìlì tí wọ́n ṣe sílẹ̀ pé tó jọ́tọ́ lọ́jọ́ bá dé o báyìí ní báyìí. Ǹjẹ́ bàbá láǹfààní àti ṣe wíìlì rárá? Bàbá ò ní wíìlì kò dẹ̀ nífẹ̀ẹ́ sí. Wọ́n máa ń sọ nígbà tó wà láyé pé wọn ò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ wíìlì. Wọn ò ṣe wíìlì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ pé bàbá ìyàwó mẹ́ta ni bàbá ní. Ṣé eléyìí yóò mú awuyewuye wá nígbà tí bàbá lọ tán? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run sà nígbà tí bàbá tó jáde láyé tán ṣe ló wá dàbí pé ìbáṣepọ̀ tó wà láàrin àwọn ìyàwó ẹ̀ ó tún wá nípọn sí. Tó yẹ pé kò sẹ́ni tó lè mọ ọmọ ẹnìkan yàtọ̀ sí ọmọ ẹnìkejì. Inú mi dẹ̀ dùn pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n sì ń bá ìfẹ́ yẹn lọ títí dèní náà. Ṣé bàbá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
gẹ́gẹ́ bí bàbá sí mi ní gbólóhùn kan àbí méjì ká tó kúrò lórí ètò yìí tó bá ní ta ni Alhaji Salami Ọlánípẹ̀kun Sùlákò ní gbólóhùn kan àbí méjì báwo lẹ ṣe lè kí lẹ lè fi summarize wọn. onínú dúdú ọlọ́rẹ̀ ni wọ́n onínú dúdú ọlọ́rẹ̀ ó máa ń gbà àwọn èèyàn nímọ̀ràn pé bí ilé ayé wọn á ṣe dá ló wà ó dẹ̀ dúró tí àwọn èèyàn ó dẹ̀ ṣèrànlọ́wọ́ oríṣiríṣi fáwọn èèyàn nípa bó ṣe wà àwọn kan wá bá ń gbà yẹn tí wọ́n fẹ́ dá iléeṣẹ́ tòmátò sílẹ̀ Lárigidi bàbá jọ̀yìn wọn lè dá iléeṣẹ́ yẹn sílẹ̀ iléeṣẹ́ yẹn dẹ̀ ṣe wà ń bẹ̀ títí dèbí ó kàn wá jẹ́ pé owó wá dá wọn lágbára láti fi tẹ̀síwájú ní iléeṣẹ́ yẹn. ṣe púpọ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Yorùbá ń bọ̀ wọ́n ní ẹmọ́ bá kú ojú òpó á dín mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ ǹjẹ́ a ní àgbékalẹ̀ kan bíi foundation tá a fi rántí bàbá wa Sùlákò lọ́dọọdún bóyá tí àwọn ọmọ tó kóra jọ àbá àwọn olólùfẹ́ pé àmọ́ ẹ̀ka tó máa jẹ́ bíi foundation tó máa fi rántí bàbá yẹn lọ́dọọdún bíi commemoration tó máa fi rántí bàbá yẹn jẹ́ àgbékalẹ̀ bẹ́ẹ̀ wà tó bá wà. Kò sí foundation ṣùgbọ́n lọ́dọọdún ní ọjọ́ tí lọ́wọ́ àkókò ọjọ́ ikú rẹ̀ bá pé wọ́n máa ń ṣàdúrà fún àwọn ọmọ wọn wá ṣe àdúrà wọn lè ṣe sàrà wọn ṣe oúnjẹ wọn ṣe létí fáwọn àwọn aláìní wọn tọ́jú wọn fi ń ṣèrántí bàbá yẹn lọ́dọọdún láti wà tuntun. foundation náà la lè pè é náà ó kàn jẹ́ pé wọn ò ṣe níṣe tí a fi jẹ́ ìdúmọ̀ká táwọn míì kan àtúnmọ̀ sọ pé bàbá yẹn ti contribute ẹ jẹ́ káwa náà ṣèrànlọ́wọ́ síbí ǹjẹ́ tabawa bóyá tí ẹ̀yin àtàwọn ọmọ bá padà jókòó lọ́jọ́ iwájú ṣé àìdíà pé káàtó ẹ̀ ṣe nǹkan lórúkọ bàbá ká máa tún fi ran àwọn aláìní lọ́wọ́ ǹjẹ́ ẹ lérò wípé irú àǹfààní yẹn sì lè fara hàn. A lè wárí ẹ̀ tí ó lè wáyé torí àwọn ọmọ wọn náà ìpasẹ̀ bàbá wọn làwọn náà ń lò ìpasẹ̀ bàbá wọn náà mú àwọn náà wọ́n kọ́ sí lára bàbá wọn tí irú ìyẹn bá máa wáyé lọ́jọ́ iwájú àwọn máa nífẹ̀ẹ́ sí láti lè jẹ́ kí foundation rẹ̀ kó wà so that wọ́n máa fi á tún jẹ́ nǹkan tá a máa fi jẹ́ nǹkan ìrántí ọjọ́ pípẹ́ tá a máa fi rántí bàbá wọn ẹ ṣé gan bàbá wa Alhaji. àwọn ẹ́sítéètì bàbá wa Salami Ọlánípẹ̀kun kan náà làwà yìí àbáwọlé ẹ́sítéètì yẹn ni àwà yìí Ọlọ́run ràn ìránṣẹ́ yìí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nígbà yìí wọn. Sùlákò Estate ní Àrìgìdì Àkókò Sùlákò Estate ní Àrìgìdì Àkókò. Ara àwọn ibi tí iléeṣẹ́ bàbá wa Salami Ọlánípẹ̀kun ní àwáyé o block industry wọn là ń wò lọ́ọ̀kan yìí àwọn iṣẹ́ tí wọ́n ti yọ sílẹ̀ ní babakú iléeṣẹ́ náà sì ń tẹ̀síwájú o Sùlákò cement and block industry ó sì ń tẹ̀síwájú. Ara àwọn ọ́fíìsì wọn tí wọ́n ní nígbà yẹn gáràjì wọn ní àwọn òyìn ara àwọn ibi tí wọ́n ń pààkì àwọn ìjó láyé ìgbà wọn yẹn ó jó bẹ́ẹ̀ tí wọ́n ń lò ní àkókò náà. Ara àwọn abandon truck ní àkókò yẹn àwọn náà là ń wò wọ́n. Block industry bàbá wa Sùlákò ní tí àwọn ọmọ wọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ló àkókò yìí tẹ́ bá rí wípé àyè sì pọ̀ ń bí tí a lè ṣe onírúurú iṣẹ́ àǹfààní ẹ̀ sì wà ń bí ó lọ ṣàlàlú bí ọlá Ọlọ́run ni. Ara àwọn iléeṣẹ́ nìwọ̀n tí gbogbo bí wọn ni wọ́n ti ń ta mọ́tò ní àkókò wọn yẹn Sùlákò industry nílùú Kàrẹ́ Àkókò láàrin Ìgbẹ̀sí Kàrẹ́ ní iléeṣẹ́ ńlá yìí wà. Sùlákò block àwọn blọọkì ni àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ nìyẹn wọ́n ń gbé blọọkì iṣẹ́ náà ń tẹ̀síwájú Sùlákò industry.
Solaco industry ìgbẹ́ àkókò náà làwọn èèyàn Solaco nígbẹ̀ làwọn èèyàn iléeṣẹ́ náà ní àbáwọlé ẹ̀ ní iṣẹ́ sì ń lọ ń bẹ̀ ó lè jẹ́ pé iṣẹ́ ò dàbí mọ́ ṣùgbọ́n iṣẹ́ ń lọ kí n káàbọ̀. àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún àǹfààní ńlá tẹ́ fún wa mo kàn fẹ́ fi dá wa lójú pé a sì tún padà bọ̀ o torí pé bàbá wa Solaco ẹja ńlá ni wọ́n tà lè bù tán ó tún lè ṣeé ṣe ká tún láǹfààní pé aspect báyìí abala báyìí bàbá wa ètò bá wa dá sí bóyá irú iṣẹ́ sìmẹ́ǹtì yẹn a sọ̀rọ̀ lọ púpọ̀ lórí àti block industry wọn ló aṣọ ṣùgbọ́n àṣọ. mo fẹ́ fi àsìkò yìí rán wa létí nípa ìkọ́tẹ́sọ̀ yìí nípa sìmẹ́ǹtì tó ń tà bàbá ní òun ló jẹ́ kí sìmẹ́ǹtì títà lákòókò kó bọ́ sí rọrùn torí àwọn tó ń ta sìmẹ́ǹtì nígbà wọn fún ní distributorship ayé àtijọ́ àwọn èèyàn ọ̀wọ̀ làwọn èèyàn tí lọ́ máa ń ra sìmẹ́ǹtì wọ́n máa fi mọ́tò kékeré náà fi ń ra sìmẹ́ǹtì wá sí ìkàlẹ̀ bọ̀dùgbà tí bàbá wa bẹ̀rẹ̀ iṣẹ́ òwò sìmẹ́ǹtì òun ló wá fi tírélà ń kó sìmẹ́ǹtì wá láti Ṣàgámù wá sí ìkàlẹ̀ tírélà wọn gbà yẹn ó lé ní 50 wọ́n fi kó sìmẹ́ǹtì yẹn wá lójoojúmọ́. wá sàkókò ń bí. àkókò gbogbo àwọn mọ́tò àlejò wọn máa ń sá torí òkè ìgbò yẹn bọ̀dù bàbá bí ṣe mọ̀ pé dírẹ́bà ló ń bẹ́ẹ̀ni so ó kọ́ àwọn dírẹ́bà yẹn nígboyà ó encourage wọn wọ́n ti lè máa gbé sìmẹ́ǹtì wá sí nǹkan tó wá fà á tí àwọn èèyàn wá fi gbé sìmẹ́ǹtì wá sí kàrẹ́ lẹ́nu tí kì í bá aṣọ dáì Ọlọ́run ló mọ bí ọ̀rọ̀ tí ipò àkókò bá wà nípa à ń kọ́lé àwọn ṣe sìmẹ́ǹtì. ẹ̀ ó dẹ̀ fi ṣe iléeṣẹ́ block industry wọ́n yọ block ń bá Ọlọ́run dẹ̀ wá ṣe àwọn ọmọ ẹ̀ náà wọ́n jẹ́ kékeré yẹn kó kú wọ́n sì ń ṣe lọ títí lè ní. títà àbílà sìmẹ́ǹtì yẹn náà dẹ̀ sì ń ṣẹlẹ̀. ara àwọn ibi tí iléeṣẹ́ bàbá wa Salami Ọlánìpẹ̀kun ní àwà yìí block industry wọn là ń wò lọ́ọ̀kan yìí àwọn iṣẹ́ tó ń ti yọ sílẹ̀ ní babakú iléeṣẹ́ náà sì ń tẹ̀síwájú Solaco cement and block industry ó sì ń tẹ̀síwájú ara àwọn ọ́fíìsì wọn. ọmọ wọn náà ní Alhaji Lamidi Ọlánìpẹ̀kun gbogbo àwọn èèyàn ń pè ní LMD òun ló wà ní òun lájọ wà ní kàrẹ́mbì òun ló gbé iṣẹ́ bàbá ẹ̀ sìmẹ́ǹtì títà àti blọọkù yíyọ ni òun ló gbé dání títí dẹ̀ ní ó dẹ̀ ń tẹ̀síwájú dáadáa náà. ṣègùn bàbá wa lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ yín o afẹ́kẹ́ tú àwọn olólùfẹ́ wa àtàwọn olólùfẹ́ bàbá afẹ́kẹ́ torí àwọn kan náà wà tó àìmọ́ sọ pé tí bàbá ti ṣe lóore àbí tí bàbá ti dùn nínú lákòókò kan tó yẹ pé àwọn kan wà mọ ọ̀nà tó ń fi lè sọ pé bàbá ń kọ́ àwọn kankan tó mo fẹ́ kẹ́ bá wa pe nọ́mbà yín fún àwọn olólùfẹ́ wa tó ń wò wá sódà tó bá tiẹ̀ máa sọ pé a máa tiẹ̀ fẹ́ kí àwọn èèyàn bàbá jákàtì ẹ̀ gbọ́ nǹkan kan àbí méjì látẹnu ẹ̀yin tó jẹ́ general manager bàbá tí wọ́n lè pè é sórí aago àbí àwọn náà tiẹ̀ ní nǹkan kan lọ́kàn pé irú foundation tá a sọ wẹ́rẹ́ yìí àwọn náà fẹ́ sọ̀kọ́ ti iṣẹ́ yẹn o tó bá di pé iṣẹ́ yẹn fẹ́ gbéra sọ o tó yẹ pé ẹ̀yin gan ẹ tún lè jẹ́ kó kárí ẹ̀ ẹ bá wa pe nọ́mbà yín fún àwọn tó ń wò wá gbogbo. nọ́mbà mi ni 080 35 38 1004. ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí torí àwọn tó ń gbọ́ wa. 080 35 38 1004. ẹ ṣeun bàbá wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí o pé a wá ẹ̀dẹ̀ fún wa ní àǹfààní láti bá yín ní ìfọ̀rọ̀wérọ̀ nípa bàbá wa Alhaji tí wọ́n ti dolóògbé nísìnyí Salami Ọlánìpẹ̀kun tí gbogbo wa mọ̀ káàkiri gẹ́gẹ́ bí Solaco. ẹ ṣeun bàbá a máa rí yín bá sà ẹ̀dúpẹ́ o. ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí Valiant Ọlọ́lá Àkókò nìyẹn o fún gbogbo ẹ̀yin tí ò tí subscribe sí channel yìí afẹ́rọ̀ yìí àǹfààní nìyí láti tún subscribe sí Valiant Ọlọ́lá Àkókò television a wà ní YouTube a wà ní Facebook a wà ní TikTok gbogbo àwọn social media Android gbogbo la wà sọ àrọ̀ yìí ẹ subscribe sí Valiant Ọlọ́lá Àkókò a gbé iléeṣẹ́ ìkalẹ̀ fún ìgbáyégbádùn àti ìgbélárugẹ gbogbo àwọn ọmọ Àkókò nílé lóko olóṣèlú ni o ọba ní ìjòyè ni o àwọn la gbé program yìí kalẹ̀ fún tó dà ẹ lè máa wò wọ́n ẹ lè máa kọ́ nínú ìrírí
ìrírí wọn ẹ tún lè máa mọ̀ sí nípa ìtàn ayé àwọn ògúnnágbòǹgbò gbogbo tá à ń mú wá sórí ètò yìí. So nítorí ìdí èyí a fẹ́ sọ wípé ẹ ṣé fún àǹfààní tẹ́ ẹ ní láti máa wo ìran wa, láti máa wo ojú ìkànnì yìí. A gbàdúrà wípé iná ò ní tán wo yín. Ó dàbọ̀. Bẹ́láì Ọlálá Àkókò TV.